Ifá là ń ṣe yìí Celestial Church ló wà bẹ́ẹ̀ náà bí wálé ká lọ gbé ọdún fáwọn ọdún ṣọ́ọ̀ṣì ọdún Ifá là ń ṣe yìí sí Aare Saloon Church ló wà bẹ́ẹ̀ wọ́n bí wálé ká lọ gbé ọdún wọnú ṣọ́ọ̀ṣì yẹn torí tá a bá ti ṣe yẹn nínú òfin àti mind of humanity àti commit religion intolerance. Àwọn náà náà ṣe tiwa lọ́wọ́ bíbà yìí wọ́n disturb wa. Mo rò pé bóyá jẹ́ kí ilẹ̀ Yorùbá wà nìyẹn. Bàbá ìlú máa fi ṣe nǹkan tó máa ṣe bíbà yìí. Táwa fi kó bíbà yìí. Àwọn ẹ̀dẹ̀ máa ṣe service wọn ní every Sunday, every Tuesday, every Wednesday kò dìde ọdún kan. Mo fẹ́ bẹ gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n jẹ́ kí olúkálukú ṣe ẹ̀sìn ẹ̀. Wọ́n má jẹ́ kí àsáwọ̀ alákatakítí ẹ̀sìn ó wọ ilẹ̀ Yorùbá. Lóòótọ́ àwọn ọ̀jọ̀gbọ́n kan sọ wọ́n ní Ifá beyond religion. Àwọn ọ̀jọ̀gbọ́n kan gbàgbọ́ wípé Ifá beyond religion, Ifá is a science. Àwọn ọ̀jọ̀gbọ́n kan bá wà pé 16 key of Ifá òun náà ní 16 key of computer. So nǹkan tá à ń ṣe nígbà yìí nǹkan tá a bá láyé kò là ń ṣe. Bí Yorùbá ṣe wà láti ayé àtijọ́ táwọn olóyìnbó pè ní immemorial bí Yorùbá ṣe ń ṣe rèé. Àwọn alámọ̀jù wọ́n bí ẹ̀sìn dé wọ́n fẹ́ tú ilẹ̀ Yorùbá dá. Wọ́n lè fẹ́ fi ẹ̀sìn tú ilẹ̀ Yorùbá dá. Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ mọ́. Ẹ bá drive lọ́bẹ̀ ẹ̀ sì ẹ bá tẹ bírèkì yín àwọn ẹ̀ tó máa ya wòye tó fẹ́ tọrọ owó wọn ló kà. Àwọn ọmọ wa lọ sí skul. Ìyá wọn àti bàbá wọn wá lọ ka nǹkan wá fi lọ́wọ́ lọ sí wájú graduate. Out of 100% of graduate don produce lọ́dún bóyá ní 10% máa ń ríṣẹ́. Àwọn ọmọ wa tó wá jáde skul tán wọ́n ti lọ́wọ́ ọjọ́ wọ́n ti bẹ̀rẹ̀ òwò ọ̀pọ̀lọpọ̀ tí ń bọ́ sọ́wọ́ alágbèéra. Àwọn bàbá wa dá oko ibi tó bá ti dá oko máa ṣàwọ́ lọ wọ́n fi dá oko omi ọdún kan tó bá kù kan máa kéré ẹ̀. Àwọn Fúlàní á dẹ ẹran síbẹ̀ alóòlò ìsúnmẹ̀jẹ̀ àwọn òkútùlọ ẹ̀. Tani ẹ̀ ṣọ́ra. Àwọn bàbá wa dá oko wọ́n á fi owó dá oko wọ́n lè ṣe fún ọdún kan àwọn Fúlàní á dẹ lọ síbẹ̀ wọ́n á jẹ́ akíbáyàwó wọn sùn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ òru la máa ń rìn a máa lọ ṣe fàájì ní weekend. Ṣùgbọ́n bí èèyàn rẹ kó rìn ní ọ̀gànjọ́ òru kò fẹ́ lọ ṣe fàájì mọ́. Á bọ́ sọ́wọ́ àwọn olè àbí àwọn tó gba fóònù lọ́wọ́ yàn. Tí wọ́n bá tẹ̀ fẹ́ ní ẹ ṣe ritual. Ìyẹn ìlú kò ṣiṣẹ́, kò sówó, gbogbo nǹkan le kókókó. Kàkàtà bọ́ọ̀lù ká ló gbogbo ọ̀nà dáadáa bá ní kí a fi ṣe ìlú ìbẹ̀rọ̀ ká sọ́dẹ̀rọ̀. Ìtakò ẹ̀sìn náà lè tẹ̀lé mọ́. Ẹ̀sìn kan ò gbọ́dọ̀ bẹ́rí tí ìlú tó bẹ́rí. Wọ́n á bẹ ilẹ̀ Yorùbá. Ọ̀dọ̀ wa yàtọ̀. Ẹ má jẹ́ ká pa àtàkàtìtì ẹ̀sìn. Ọba nígbà máa kọrin Christian, mo lè kọ more than 21 different songs tí mi ò níwòwé.
bẹ́ẹ̀ ni lọ́ba ní ká kírun ó ní àwọn àdúrà tí mo máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ fún ara mi yàtọ̀ sí ètò ìwòye àwọn àfáà ṣe fún mi. tìbílẹ̀ náà rẹ̀ ṣàdúrà ṣàbíní lápá fún mi kó ṣe tutù kó máa lọ. tó tí wá ní àwọn bá ti pè mí pé abọ́nílù mo ní èmi òṣèlú ní ẹ̀sìn gbogbo ilẹ̀ Yorùbá ni mo dúró fún Christian, mo dúró fún Muslim, mo dúró fún alábàáláyé. nǹkan tẹ̀mí ń sọ ni pé àlàyé tèmi ni pé ẹ má fi gbogbo lu ẹ̀sìn kan fọ́ ilẹ̀ Yorùbá. àmọ́ èyí tó máa gbà wá àmọ́ èyí tó máa yọ wá nu wàhálà tá a wà yìí. nǹkan tá à ń kà láti sọ nìyẹn. so mo bẹ gbogbo ilẹ̀ Yorùbá má di ká ń tẹnu mọ́ra ẹ̀sìn diversion ni jáde diversion ni torí tó bá yẹ pé agbára yẹn wà lọ́wọ́ yín lẹ́sẹ̀ ní ẹ̀mọ́ náà ń pètò nínú ẹ̀sìn Nàìjíríà ò yẹ kó dàrú báyìí. àwọn nǹkan tó dùn wá rí àwọn àtàlọ́ sọ́ọ̀sù ẹni tó lọ sí Ọ̀ṣun Òṣogbo ló mọ̀ nǹkan tó bù ẹ̀rí lórí owó epo. ẹ tó lọ sí Ọ̀ṣun Òṣogbo ló mọ̀ye tó lọ láàrin 24 hours ó dẹ̀ pé àrùn náà ìdajì ẹ̀ tẹ́lẹ̀. ẹni tó ní ọmọ ní higher institution ó mọ̀ye tó máa ń sọ táwọn ọmọ bá máa wọlé ní September báyìí. ẹni tó máa ń travel dáadáa àwọn tó máa ń travel dáadáa èlò la máa ra business class tẹ́lẹ̀. a máa ra business class a máa ra bí 1.5 million naira. ìgbà pàtẹ máa ra less than 1 million naira. but ticket dára ní less than 1 million naira 900 naira 900,000 800,000 is now 3.5 million naira. ẹ̀wá ni wọ́n fi halẹ̀ mọ́ mi lórí ẹ̀sìn máa sọ fún ẹgbẹ́ pọ́ǹtì ẹ̀jẹ̀jẹ̀ ṣùgbọ́n ó yẹ kó fẹ́ sí ẹ gbàdúrà tó má dàrú jù bẹ́ẹ̀ lọ. ó kí gbàdúrà tó wá halẹ̀ mọ́ ẹgbẹ́ lórí ẹ̀sìn yẹn ẹ̀sìn wọ́n lọ dé. You supposed to be our spiritual fathers, spiritual leaders. Tamabini law and order, Tamabini great country. But there's a lot of retrogress. Wọ́n sọ pé ẹlẹ́bọ kí ló ń jẹ́bọ? Àwọn ẹlẹ́bọ kí ló ń jẹ́bọ? Túbà bá gbèdé ẹlẹ́bọ nìkan ètùtù. Àwọn wo ló ń jẹ́ lẹ́tùtù? Yorùbá ló ń pè lẹ́bọ, Yorùbá ló ń pè lẹ́tùtù ẹ̀yìn pé tí ní sàrà ní Lárúbáwá. Ẹ̀yìn bá pè tí ní sàrà ní Lárúbáwá, àwọn ṣọ́ọ̀ṣì á pè ní ìpèsè. Wọ́n ṣe ń pè nìyẹn. Èdè ló yàtọ̀ ìkẹ̀kọ̀ náà ló ṣe. Táwọn bọ́dẹ̀ jẹ́ńsọ̀ ló máa sọ wá ní wọ́n tó dún feast. Wọ́n bá sọ oúnjẹ tó bá bẹ̀ lọ gbogbo nígbàrà wọn náà fẹ́ ṣe feast. Òyìnbó nìyẹn o. Wọ́n ní pè ní sacrifice. Lárúbáwá pè ní sàrà nínú Muslim. Christian á pè ní ìpèsè. Yorùbá pè ní ètùtù. So ẹ má wulẹ̀ halẹ̀ mọ́ wa ti gbọ́ bàtà àti ìjà àti ìrẹ̀lẹ̀ wa halẹ̀ mọ́ wa. Àti já kùtùkùtù. Àti já kìí ṣe ẹ̀rọ máa sọ bẹ́ẹ̀ ó gbọ́ ṣẹ̀ṣẹ̀ ní àwọn tó lórúkọ nínú àwọn Christian leaders, àwọn Muslim leaders lẹ́yìn Yorùbá tí mi close mọ́. Wọ́n dẹ̀ mọ́ èyí tí mo mọ̀ kọ́kọ́ ṣe ní ìgbésí ayé mi ṣùgbọ́n má halẹ̀ mọ́ wa níbi kọ̀ọ̀kan. Àwọn tìbílẹ̀ náà àmọ̀ kọ́kọ́ bó ṣe ẹjẹ́ kó kálukú máa ṣe tiẹ̀. Àfẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Sàǹfàrà o lọ́dọ̀ tí wá o. Ọ̀rọ̀ ẹ̀sẹ̀ alákatakí tí wọ́n fi dá Boko Haram lẹ̀ níbọ̀ mú o. Wọn ò bá dùn gbogbo North East dèlé lẹ́yìn mọ́. Àwọn ẹ̀sìn alákatakí tí iná wá sọ dẹni tó wa góòdì wa tó wa kíní wa wọ́n ti gba ìlú mọ́ Niger State lọ́wọ́. Lánàá àti aircraft tó fi dá Air Force plane tó fẹ́ wá àtàkùn ní Niger State. Lánàá a major tó lead the troops ìyẹn tí wá jẹ́ ọkọ ọmọ mẹ́wàá wa ló pì ní Europe. Very brilliant soldier kò sí course tó bá lọ first class tó máa mú. Only group yẹn wọ́n dẹ̀ pa another 20 soldiers 30 soldiers wọ́n pa láàbù.
ẹ̀jẹ̀ àwọn parọ́ pé plane yẹn tó kó crash àwọn terrorist ló jábọ̀ kílẹ̀ yìí tẹ́ ẹjọ́ lórí ẹ̀sìn ṣe gbogbo ẹ̀fì dàbí débi tó dé yìí nígbà tá a wà ní kékeré wọ́n máa ń tàbá wà ní olùdé wọ́n máa ń fi iṣẹ́ bẹ̀ wá ní olùdé jọ tẹ́pẹ́ kí a tó parí olùdé yẹn a ti máa rówó tá a máa lọ sí skul ibo níṣẹ́ náà wà báyìí gbogbo iléeṣẹ́ tó wà ní láti Maryland tí lọ dé Àpápá more than 80% there sí 85 ó ti close down and àwọn èyí tó close down factory tó close down àwọn church tí wọ́n rà wọ́n ti converted to church we are closing a factory and the church is buying it for a religious purposes àwọn tí ò níṣẹ́ yẹn gan ẹ̀dí fọ́ọ̀sì wọn kọ́ ti máa dáwọ́ kí ni gbogbo lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ gbàdúrà fún wa ibẹ̀ kí a ní àlàáfíà ẹ̀ẹ́dẹ̀ gbàdúrà fún wa kí ọ̀rọ̀ ayé gidi tó jáde ẹ̀ẹ́dẹ̀ gbàdúrà fún wa kí ẹ̀ka ní olórí àwọn olórí tó bá ní wá lára ẹ̀dọ́ ó tó gẹ́ o ètò ó kọ́ yẹn o ìwẹ̀ lórí lẹ́tà fún àdváìsì gọ́ọ̀mọ̀ ní òkú ṣiṣẹ́ ọwẹ́ o wọ́n lórí social media èmi wọn máa fi èpè ránṣẹ́ sí wọn kọ̀ọ̀kan ni èpè lára àwọn mídíà èmi àdúgbò ní wọ́nà lẹ́yìn pápọ́lẹ́sì federal government kílẹ̀ ti ṣe sí lọ́rọ̀ federal government pápọ́lẹ́sì ló wà ní Ìlọrin àtàyà institution lẹ́yìn yẹn hòtẹ́ẹ̀lì ló ti kù kí gbogbo rárá bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ wa bìkan tó kó sí dáre mo tún sọ ilẹ̀ Yorùbá nìlọ ní o ìdílé jẹba ilẹ̀ Yorùbá ní o sọ gbogbo ilẹ̀ lórí ni ìdílé jẹba ọba mi pẹ̀lú orúkọ ọba tó ń jẹ ní jẹba jẹba dẹ̀ ìdílé jẹba wọn máa lọ́wọ́ sí ọ̀tọ̀ wọn ní òkè ọya lélẹ́yìn ìsàlẹ̀ ọya làwa jẹba náà ń pè ní ìsàlẹ̀ ọya jẹba ti kọ́ sí òkè ọya ìlú pápá lẹ́bọ́ sí so kí wọ́n lè wọ́n parọ́ pa ẹ̀dẹ̀ intimidate àwọn èèyàn kan bá sọ̀rọ̀ àwọn Yorùbá kan náà they are silent àbí ọ̀rọ̀ politics lásán ẹ̀dẹ̀ intimidate wọn àti òṣèlú kẹ̀kọ́ wọ́n jẹ́ yìí nìkan láti jẹ́ kí ọ̀rọ̀ ìrọ̀ yìí máa wọ pẹ̀lú kò kàn yìí àwọn bá dẹ̀ bá mi sọ wọ́n ní kí n bá wọn bá kọ sọ̀rọ̀ níbi ìbọn bá kọ sọ̀rọ̀ ẹ̀kẹ́ mi máa ṣe tèmi pé òun bá wọn kọ sọ̀rọ̀ tó dájú ẹ̀kẹ́ mi ṣe tèmi ọjọ́ ń lọ lórí gbogbo wa ní ọ̀tá bá ṣe lẹ̀ tá a bá lọ ọmọ máa kà torí ilẹ̀ Yorùbá wọ́n gbà bẹ́ẹ̀ lọ́ba kan tó wà ní ilẹ̀ Yorùbá ó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń dàbí lọ́wọ́ tẹ̀lé ń wo lọ. ọ̀sọ́kùsọ lọ́sọ̀rọ̀ ìṣọ́dábì ẹ̀jẹ̀ ń wo lọ kí ló wá dédìí ọba nígbà tó fẹ́ ṣe bí olórí ẹ̀sìn ọ̀tọ̀ ní àfáà Wàsíù ní wọ́n fi ẹ̀jẹ̀ lè mọ́mù tó tí wọ́n lu sẹ́ríkì yẹn ni tó dàbí ọba kí wá ní ọ̀tọ̀ ní àfáà bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àfáà á fún ọ̀wọ̀ àfáà àbí ìmáàmù bẹ́ẹ̀ bá dọ́dọ̀ pásọ̀ wọ́n á fún ní ìwọ̀wọ̀ pásọ̀ pé ibi tábà rẹ̀ wà ní ọba àfin ìṣẹ̀dálẹ̀ lọ́ba tradition wọ́n pè wọ́n ní traditional ruler ó wá jẹ́ traditional ruler wọ́n á fi ṣẹ̀ṣẹ̀ ọmọ kó ń dé ìgbìmọ̀yọ́ sọmárì tó ń pa yẹn òun dé ìgbìmọ̀ you supposed to be a father of Christian, Muslim and traditional religion. ọba bá lórí gbogbo ẹ̀sìn ni tí àwọn bá sọ wá àdúgbò wá ṣàdúrà fóònù àwọn Muslim wá ṣàdúrà fóònù àwọn traditionalist ó jẹ́ traditionalist àdúgbò ṣàdúrà kí ìlú yẹn lè rojú ó lè ráyè kò sí ìlú tó lè lánàá àríkà tó ọba bọ alálẹ̀ ìlú yẹn bẹ́ẹ̀ bá bọ alálẹ̀ ìlú yẹn èèyàn máa mú ìlú yẹn ajé ìlú yẹn ò lè jáde alálẹ̀ ìlú yẹn tó ọba bọ ẹ̀bọ ni ó lè mú mi omi bọ́ omi alálẹ̀ ni òrìṣà nílẹ̀ tó fi ń ṣe bọ́ọ̀ yẹn omi tó fi ń wẹ̀ tó mu omi alálẹ̀ ni ẹ̀bọ ni wọ́n ṣe olè mú omi ẹbọ omi òrìṣà omi ẹbọ ló ń ṣe odò tó wu ẹja sìn tó ẹja fi tóbi irúmọlẹ̀ ló wà ní odò yẹn ó lè oúnjẹja irúmọlẹ̀ ló wẹja tó ẹja fi wáyé
ẹ̀gbọ́n tí òbí ní ọ̀run lẹ́dá ti wá sáyé ìṣọ̀wọ́ ọmọ ènìyàn ọ̀run lẹ́dá ti wá sáyé. Ta ló lè mú ẹja wá láti ọ̀run wá sáyé bí ò bá ṣe spirit? Ènìyàn wo ló lè bá ọ̀run tó bá dágbére méjì àrùn kò lè padà mọ́? Téèyàn bá kú tó bá ti lè sọdá agbede méjì ọ̀run kọjá òkè yẹn kò lè padà sáyé mọ́. Tẹ́bárẹ́ ni tó bá kú tó bá jí kò tí sọdá agbede méjì ayé àti ọ̀run. Spirit nìkan ló lè di ọ̀run tó padà, kì í ṣọwọ́ ọmọ ènìyàn. Ẹ̀dẹ̀ ń bú ẹni àwọn òòṣà ló wà nínú omi. Ẹ bá ní òòṣà ló wà nínú omi, ẹni kọ́lọ́ seize afẹ́fẹ́ yìí, òrìṣà kọ́lọ́ fi ń compress, spirit ló ń pè ní òrìṣà. Ẹni kọ́lọ́ seize afẹ́fẹ́ káfẹ́fẹ́ kó bá fẹ́ wọn láàrin 10 minutes bí àwọn aláwọ̀ nígbà ọwọ́ ẹ̀mí ẹ̀. Ẹ bá ní òrìṣà, ẹni kọ́lọ́ seize oòrùn, òrìṣà ní oòrùn. Oòrùn yìí ó òun ló fi dá ìsìlámù lẹ̀ o. Má pè ní òṣùpá àdínì torí tẹ bá wò ó tọ́tọ́ bá fẹ́ sọdún léyà òòrùn máa lọ wò. Òòrùn yìí má fi ṣẹ̀dá Muslim o. Òòrùn yìí ni òṣùpá ní òṣùpá sọ́rì òṣùpá náà fi ṣẹ̀dá Muslim sọ́rì. Má lọ wo òṣùpá òun máa wò pé ọdún ti pé. Òun lọ́wọ́ òòrùn náà fi ṣẹ̀dá Christian wọ́n pè ní Sunday ọjọ́ táwọn ọdún máa ń padà máa ń bọ òòrùn yẹn òun máa fi create Christian. So why you deceiving people? Why you deceiving people about religion? Àwọn illiterate wọn kàwé náà máa sọ̀rọ̀ tọ̀tọ̀tọ̀tọ̀. Ẹni tí ò ṣe research, ẹni tí ò jáde kó lọ nínú àwọn máa sọ̀rọ̀ tọ̀tọ̀tọ̀. Ọ̀pọ̀ ẹ̀rọ ọkọ̀ kò sí lọ́kọ̀ jáde.